ADETIFA máa báṣẹ́ rẹ̀ lọ. Chief Máyégún máa báṣẹ́ rẹ̀ lọ. Olúwa ló fi ràn ẹ́ o ènìyàn kọ́, tẹ̀síwájú nínú iṣẹ́ rere. ADETIFA máa báṣẹ́ rẹ̀ lọ. Chief Máyégún máa báṣẹ́ rẹ̀ lọ. Olúwa ló fi ràn ẹ́ o ènìyàn kọ́, tẹ̀síwájú nínú iṣẹ́ rere. Ìlú tẹ́ ẹ bá rí tí wọ́n ní dàgbàsókè níṣe ni wọ́n ranra wọn lọ́wọ́. Àwọn tó rí ti ṣẹ́gi ọlà fún níbẹ̀ ni wọ́n gbàgbé àwọn tí ń bọ̀ lẹ́yìn tó jẹ́ kí wọ́n máa rọ́wọ́ yọ. Àjọjẹ odùn bẹ́ẹ̀ nìkan ò ní, ṣùgbọ́n ọ̀pọ̀ ẹ̀dá tó ti gòkè ni wọn ò rántí àwọn tí ń bọ̀ lẹ́yìn. Àròjinlẹ̀ yìí ló mú kí Benjamin Ládéjùwọ̀n ọmọ Máyégún kó pe èmi Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì, ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ́ yangan sórí aago. Ó ní bẹ́ẹ̀ nìkan bá ń ṣeun tẹ́nìkan ò ṣe rí ní dáadáa, ó yẹ ká fọn rere rẹ̀ fáráyé, ká kírù wọn, ká kì wọ́n, ká yìn wọ́n, ká tún mọ̀ wúre fún wọn pé bó ti ń dára kó mọ̀ dára sí, kí wọ́n lè tẹ̀síwájú nínú iṣẹ́ rere tí wọ́n ti yàn láàyò. Ẹnjiníà Chief Adébọ̀wálé Adémọ́lá ADETIFA Máyégún tìlú Aramoko-Ekiti, aláṣẹ àtolùdarí JUAS Integrated Services in Nigeria tó fi mọ́ Canada àti káàkiri àgbáyé. Ọ̀túnba Àfìwàjòyè tìlú Igbólé Èkìtì, bàbá ìwé ìjọ St James Anglican Church Òkè Ọjà nílùú Aramoko-Ekiti, ọkọ yèyé Máyégún Chief Mrs Bọ́ládé ADETIFA. Ó ló ń dá bẹbẹ nílùú Aramoko yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ó ló yẹ kírú wa ó gbọ́, káforin ewì kí ká tún fi gbé lárugẹ. Ẹnjiníà Chief Adébọ̀wálé Adémọ́lá ADETIFA Máyégún of Aramoko-Ekiti, òkìkí iṣẹ́ rere rẹ̀ kàn ó jálé ó jáko. Ẹ ò ní ṣìṣe, ẹ ò ní bá wọn tẹjú ulẹ̀ mọ́lẹ̀. Bẹ́nìkan bá jó níwà ìbàjẹ́, bá a bá ṣèwádìí ẹ̀ tó jẹ́ bẹ́ẹ̀ lórí, Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì mo máa ń foni ewì ṣèkìlọ̀ fún wọn. Bẹ́nìkan bá wá jó níṣẹ́ rere tí gbogbo òlú ń pò kìkì rẹ̀ pé kì í ṣonímọ̀ tara ẹni nìkan ẹ̀dá, pé bó ti fẹ́ tó nílé ló fẹ́ àlejò, tí ń ṣe dáadáa sí gbogbo wọn, bó ti ń bọ́mọdé ṣe tó tún bá gbàlagbà ṣe, bá a bá kírú ẹni bẹ́ẹ̀ kú iṣẹ́ kò léèwọ̀. Ẹnjiníà Chief Adébọ̀wálé Adémọ́lá ADETIFA Máyégún ẹ mà kú iṣẹ́ o. Tọrọ àpọ́nlé kọ́, tẹnu dídán kọ́, tètè bọ̀ lè kọ́. Ìkan lára àwọn áńgẹ́lì tọ́ba òkè rán sínú ayé ni ọ́ láti máa ṣọmọ aráyé lóore. Benjamin Ládéjùwọ̀n sọ púpọ̀ fún mi lórí aago. Gẹ́gẹ́ bí ojúlówó akéwì, mo ṣèwádìí ọ̀rọ̀ ọ̀hún fínífíní. Dídájú ṣáká wípé kò ṣeé má ní nírú Ẹnjiníà Chief Adébọ̀wálé Adémọ́lá ADETIFA olóyè Máyégún fún gbogbo ìlú tó bá fẹ́ ní dàgbàsókè. Ọ̀túnba Àfìwàjòyè gbogbo ìlú Aramoko-Ekiti pátápátá ni wọ́n ń dúpẹ́ tí wọ́n ń dúpẹ́ pẹ́ òkú lọ́wọ́ olóore. Ètò jáàbù ọ̀fẹ́ àti ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọọdún fáwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga, sísanwó ilé ìwé àwọn ọmọ tí ò rọ́wọ́ orí tó, pínpín ohun èlò ìkọ̀wé fún wọn. Ara iṣẹ́ takuntakun tí Máyégún ń ṣe ni ṣíṣètò ìrànwọ́ fáwọn opó ní gbogbo oṣù mẹ́ta nílùú Aramoko-Ekiti, àtowó oṣooṣù fáwọn kan nínú wọn, ìpèsè wheelchairs àti ìrónilágbára fáwọn aláàbò ara ń kọ́. Máyégún ṣe street light, ó ń ṣojú ọ̀nà láìṣe olóṣèlú, culvert àti drainage tó ti ṣe òníye. Àwọn ọmọ tí wọ́n kọ́ṣẹ́ tí púpọ̀ òrówó rarin iṣẹ́ ń kọ́, Máyégún sapá ó ń gbìyànjú tó lè ṣe fún wọn. Ọ̀pọ̀ ọ̀dọ́ tó fẹ́ rìnrìn àjò sókè òkun láti lọ wáṣẹ́ ṣe ń kọ́, Máyégún á bá wọn sọ̀rọ̀ òwúrí, á tún ṣèrànlọ́wọ́ tó bá yẹ. Ẹnjiníà Chief Adébọ̀wálé Adémọ́lá ADETIFA Máyégún tìlú Aramoko-Ekiti kò ya kìrìsìtẹ́nì sọ́tọ̀, kò bá mùsùlùmí ṣọ̀tá. Ó káwọn ẹlẹ́sìn àbáláyé mọ́ra gbogbo ìgbà, ní ìṣàgbékalẹ̀ aré bọ́ọ̀lù fáwọn ọ̀dọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn kó lè máa jẹ́ kóríyá fún wọn. Ẹni tó bá rú lójú kó lọ Salary Council kó lọ bèrè iṣẹ́ takuntakun tí Chief Máyégún ṣe. 18 passenger bus ní tuntun. Bá a bá pe Máyégún lọ́mọlúàbí tòótọ́ tá a lè fi ṣàwòkọ́ṣe nílẹ̀ yìí, tọrọ àpọ́nlé kọ́ rárá. Ọ̀yẹ̀lẹ́ni à ń pè lẹ́sẹ́lẹ́ǹsì. Ẹni bá ń ṣe rere ẹgbẹ́ kó nítọ̀ wọ́n múra sí. Ẹni tó bá ń hùwà ìbàjẹ́ ó di dandan kó kéré rẹ̀ bó pẹ́ bóyá. Chief Adébọ̀wálé Adémọ́lá ADETIFA gbogbo ìlú Aramoko-Ekiti pátápátá ni wọ́n mọ rírì oore. Wọ́n ní bó o bá fò lókè o ò ní jábọ́, bó o bá rìn nílẹ̀ ọkọ̀ rẹ ò ní forí sọ́gi. Wọ́n ní àbùdí ń tolókun, àbùdí ní tomi ọ̀sà. Ọlọ́run ọba ò ní jẹ́ kẹ́ ẹ táwọ́ ná láéláé. O ò ní dẹni tí ń dùbúlẹ̀ àìsàn. Ọmọ aráyé ò ní fi kú òjijì ta ọlọ́rẹ. Chief Máyégún bó o ti ń ṣe náà ni o mọ̀ ọ́ ṣe lọ. Bó o ti fẹ́ràn ìlú Aramoko-Ekiti àti gbogbo àwọn èèyàn pátápátá, ó di dandan kó lódùmarè ò fẹ́ràn rẹ. Ọ̀rẹ́ àwọn ọ̀dọ́, ọ̀rẹ́ lọ́balọ́ba, ọ̀rẹ́ ìjò
ìjòyè ọkọ àwọn opó òní sọnù òní dẹni àwátì. Benjamin Ládéjùwọ̀n ọmọ Máyégún ńlọníkẹ́mi ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ́ yangan kí n bá òun ṣe yìí lórí orúkọ gbogbo ọmọ bíbí ìlú Aramoko-Ekiti láti dúpẹ́ lọ́wọ́ olóore ẹnjìníà Chief Adébọ̀wálé Adémọ́lá ADETIFA agara òní dá ọ. ADETIFA máa báṣẹ́ rẹ̀ lọ Chief Máyégún máa báṣẹ́ rẹ̀ lọ Olúwa ló fi ràn ẹ́ o ènìyàn kọ́ tẹ̀síwájú nínú iṣẹ́ rere.